Pataki ìṣọ̀kan Yorùbá apá kejì. Ó jọ gàté, kò jọ gàté, ó sì ń ṣe ẹsẹ̀ gàtégàté bọ̀. Bí ò bá jẹ́ gàté, kí ló ń ṣẹsẹ̀ gàtégàté bọ̀ sí? Gbogbo wa wà lóde, à ń wòran eégún atiro tó ń jó. Ó jíjó ọ̀hún bákanbàkan, ó tiro wọnú ilé lọ. Kò pẹ́ kò jìnnà nínú ilé tó tiro wọ̀ yìí, èèyàn atiro tibẹ̀ jáde. Ó lè jẹ́ bẹ́ẹ̀, ó lè ṣàìjẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n nínú làákàyè ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ohun tí wọ́n ò mọ̀ rò náà ni pé eégún atiro tó wọlé náà lèèyàn atiro tó jáde. Ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó ń dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ káàkiri àgbáyé nínú ìtàn Nàìjíríà títí dòní àárọ̀ yìí ní ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba January 15, 1966. Lọ́jọ́ tí àwọn ọmọ ogun tó jẹ́ pé púpọ̀ nínú wọn ló ti inú ẹ̀yà Ìgbò wá jí nídàájí kùtùkùtù. Wọ́n darí àwọn ọmọ ogun ẹ̀yìn wọn lọ pa àwọn àgbà olóṣèlú ẹ̀yà Hausa. Wọ́n pa àwọn àgbà olóṣèlú ilẹ̀ Yorùbá, tí wọn ò sì pa àwọn olórí olóṣèlú ẹ̀yà wọn. Gẹ́lẹ́ bí àwọn kan ṣe ń sọ pé àwọn ọmọ ẹ̀yà Ìgbò fìbọn gbàjọba fáwọn olóṣèlú wọn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ láwọn míín sọ pé àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú tó ń kówó ìlú jẹ tó padà wá yí wọn lọ́wọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé kí ni ohun tó fojú hàn níbi ìfìbọn gbàjọba yìí gan-an? Nínú àwọn 12 tí wọ́n darí ìfìbọn gbàjọba náà, 8 nínú wọn ló jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò tàbí ilẹ̀ tó súnmọ́ ibẹ̀ gan-an. 4 péré ló jẹ́ ọmọ Yorùbá. Kódà nínú àwọn 4 tó jẹ́ ti Yorùbá yìí, ọ̀kan wà nínú wọn tó jẹ́ pé ọmọ ẹ̀yà Ìgbò nìyá rẹ̀. Àwọn òpìtàn kan sì gbà pé ètò òrònú ẹ̀ súnmọ́ àwọn èèyàn ìyá rẹ̀ ju ti bàbá rẹ̀ lọ. Nínú gbogbo àwọn afìbọn gbàjọba January 1966 yìí, kò sí ọmọ Hausa òkè ọya kankan láàrin wọn. Àwọn wo ni wọ́n pa? Wọ́n pa Sardauna Sokoto Ahmadu Bello. Wọ́n pa olórí ìjọba Nàìjíríà Tafawa Balewa. Wọ́n pa olórí ìjọba Yorùbá Olóyè Samuel Ládòkè Akíntọ́lá. Wọ́n pa àwọn olórí ológun Hausa àti Yorùbá. Ọ̀kankan nínú àwọn olórí olóṣèlú ilẹ̀ Ìgbò lọ́hùn ò sì farapa. Ta wá ló jàǹfààní ìdìtẹ̀gbàjọba yìí? Àgúì Ìrọ̀nsì, olórí ológun Nàìjíríà lásìkò náà. Wọ́n ní àwọn olùdìtẹ̀gbàjọba fẹ́ pa á tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn wọn ò padà pa á tàbí wọn ò rí i pa. Ọwọ́ ẹ̀ ní gbogbo agbára àti àṣẹ Nàìjíríà bọ́ sí. Wọ́n ní Olóhun ó fìyà jẹ àwọn tó fìbọn gbàjọba ọ̀hún. Ṣùgbọ́n títí di ẹ̀yìn oṣù 6 sígbà náà, àhámọ́ ni gbogbo wọn wà, wọn ò tí ì dájọ́ ikú fún wọn. Ó dáa, lẹ́yìn tá a ti dárúkọ àwọn tó wà nídìí ìfìbọn gbàjọba yìí, àwọn tó ṣe níjàmbá àti ẹni tí ìfìbọn gbàjọba yìí mú kí agbára bọ́ sí lọ́wọ́, ẹ wá jẹ́ ká béèrè pé kí ló fi agbára náà ṣe? Ó fi agbára rẹ̀ gẹ́gẹ́ bí olórí Nàìjíríà gba agbára ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn lọ́wọ́ gbogbo ẹ̀ka Nàìjíríà. Ó yí Nàìjíríà kúrò ní federalism sí unitary pẹ̀lú àṣẹ ẹyọ kan ṣoṣo tí wọ́n pè ní Decree 34. Ẹni tí ò bá mọ ìtumọ̀ unitary àti federalism pẹ̀lú bó ṣe ṣe pàtàkì tó sí àlámọ̀rí Nàìjíríà, kó lọ wo fídíò Pàtàkì ìṣọ̀kan Yorùbá apá 1. Gbogbo àlàyé ni mo ti ṣe síbẹ̀. Bí mo bá ní kí n tún máa padà sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí, ààyè ò ní gbà wá láti bọ́ sí ohun tó kàn lórí apá kejì yìí. Ohun kan tún ṣẹlẹ̀ lọ́dún 1966 yìí tó ṣe pàtàkì tí àwọn aláríyànjiyàn lórí ọ̀rọ̀ ìfìbọn gbàjọba yìí fi ń ṣàgbéyẹ̀wò rẹ̀. Òun náà ni ọ̀rọ̀ Niger Delta Republic. Ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ṣáájú Republic of Biafra, àwọn ọmọ Ìgbò tí wọ́n láwọn fẹ́ ya kúrò ní Nàìjíríà, ohun tí a kọ́kọ́ ní ni Niger Delta Republic, tí Àdákàborò kéde rẹ̀ lẹ́yìn tó gbọ́ nípa ìdìtẹ̀gbàjọba oṣù kínní ọdún 1966 yìí. Púpọ̀ nínú gbogbo apá ibi tá à ń pè ní South South lónìí, abẹ́ Eastern Region, tí àwọn olóṣèlú NCNC National Council of Nigerian Citizens ń ṣàkóso lé lórí ni. Bí ẹ ò bá gbàgbé, ẹgbẹ́ NCNC yìí lẹ́gbẹ́ alákọ̀ọ́kọ́ tí mo sọ nínú apá kìíní pé àwọn olóṣèlú ẹ̀yà Ìgbò ló pọ̀ jù nínú ẹ̀. Ilẹ̀ Eastern Region yìí sì ní apá ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò ní Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ Eastern Region tó jẹ́ ti Ìgbò yìí ni wọ́n pín wọn mọ́, àwọn kì í ṣe Ìgbò rárá.
àwọn ẹ̀yà kéékèèké Nàìjíríà tí ò fi bẹ́ẹ̀ lérò rẹpẹtẹ bíi Ìjọ, Ìṣẹ́kìrì, Urhobo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tiwọn. Ọ̀dọ̀ wọn ni epo rọ̀bì wà. Ibẹ̀ níjọba ilẹ̀ Eastern Region yìí ti ń wa epo. Ṣùgbọ́n àwọn ará ẹ̀yà kéékèèké yìí ń wò ó pé àwọn olóṣèlú ẹ̀yà Ìgbò ń jẹ gàba lé àwọn lórí. Wọn ò jẹ́ káwọn láṣẹ lórí nǹkan ìní àwọn. Ṣé ẹ sì rántí ètò ìṣèjọba NCNC tó ń ṣàkóso àdúgbò yìí? Tá a sọ pé látòkè ni wọ́n gbàgbọ́ pé ó yẹ kí gbogbo àṣẹ àti agbára ó ti máa wá kì í ṣe láti ìsàlẹ̀. Nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà South yìí tún wá gbọ́ pé àwọn ológun tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò dìtẹ̀ gbàjọba, tí Àgúyì Ìrọ̀nsì tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò tún di olórí àkóso Nàìjíríà, níṣe ni Àdákàborò kéde orílẹ̀-èdè olómìnira Niger Delta. Ó láwọn ò bá Nàìjíríà ṣe mọ́, àwọn ti dá dúró ní tàwọn. Ọjọ́ 12 ní ìjọba Nàìjíríà lábẹ́ Àgúyì Ìrọ̀nsì fi kógun ja Àdákàborò àti àwọn èèyàn rẹ̀. Wọ́n mú un, wọ́n dè é lókùn, wọ́n sì lù ú bí ejò àìjẹni. Wọ́n lẹ́nìkan ò jẹ́ lóun fẹ́ kúrò ní Nàìjíríà tá a kó jọ pẹ̀lú ipá yìí. Ẹni bá sọ bẹ́ẹ̀ jẹ̀bi ikú. Aṣiwèrè ń kó ọrọ̀ jọ láìmẹ́ni tí ó nà. Kíá wọ́n ti fi ránṣẹ́ sẹ́kọ̀ọ́ tó jẹ́ olú-ìlú Nàìjíríà nígbà náà. Ìjọba Àgúyì Ìrọ̀nsì sì ṣẹ́jọ́ ẹ̀ pàápàá. Wọ́n dájọ́ pé kí wọ́n lọ da ẹ̀yìn ẹ̀ tí àgbá kí wọ́n sì yìnbọn fún un. Ẹ wá gbọ́ o. Inú oṣù February 1966 ni Àdákàborò ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n ló ṣẹ̀. Inú oṣù kẹta Máàṣì 1966 yìí kan náà ni wọ́n mú un. Láàárín oṣù kẹta sí oṣù kẹrin ni wọ́n ti yá ṣe ẹjọ́ ẹ̀ tí wọ́n sì dájọ́ ikú fún un. Àwọn sójà tó pa olórí Nàìjíríà àti àwọn àgbà olóṣèlú ẹ̀yà míì láti January 1966 ò jẹ́jọ́ kankan. Wọ́n kàn interrogate wọn ni. Wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n sì sọ wọ́n sínú àhámọ́ títí tó fi di inú oṣù keje 1966 wọn ò dájọ́ ikú fún wọn. Lẹ́yìn àwọn àgbéyẹ̀wò yìí, èmi ò wá fi sílẹ̀ fún yín kẹ́sọ bóyá ìfìbọn gbàjọba yìí ní ẹ̀yàmẹ̀yà nínú tàbí kò ní. Inú oṣù keje 1966 yìí làwọn ọmọ ogun tó wá láti inú ẹ̀yà Haúsá náà dì hámọ́ra ogun. Wọ́n pa Àgúyì Ìrọ̀nsì àti àwọn tó ń bá a ṣèjọba. Wọ́n pa àwọn olórí ológun tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò. Àwọn aráàlú pàápàá ya bò àwọn ọmọ Ìgbò tó wà lókè ọya. Wọ́n pa ara wọn débi gẹ́ẹ́. Ohun tó mú wọn sá kúrò lọ́hùn rèé tí púpọ̀ nínú wọn ya lọ sílùú abínibí wọn nílẹ̀ Ìgbò. Ohun tó padà bí ogun Biafra rèé tí Ìgbò lòun ń lọ. Ọ̀rọ̀ tó gùn ni, ẹ má jẹ́ àárín jìnnà. Kí wá ló mú mi gbé yín rin ìrìn tó pọ̀ báyìí lórí pàtàkì ìṣọ̀kan Yorùbá, pàápàá lásìkò yìí àti lórí ìṣẹ̀lẹ̀ òkè ọdẹ tí wọ́n ti pààyàn rẹpẹtẹ láìpẹ́ yìí. Ṣé ẹ rí Nàìjíríà tá a wà nínú ẹ̀ yìí? A kàn ń pè é ní Federal Republic of Nigeria ni. Ẹni tó bá wo ètò tá a fi kówó jọ, ẹnu ẹni tí àṣẹ ọlọ́pàá wà, ibi tí púpọ̀ nínú agbára orílẹ̀-èdè yìí forí sọ, Unitary Republic of Nigeria ló yẹ ká pè é. Gómìnà ò lẹ́nu láti pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀. Ṣebí tó bá tiẹ̀ lẹ́nu láti yàn án ni ó lè pàṣẹ fún un. Ó ṣeé ṣe kó jẹ́ ọmọ Fúlàní ni wọ́n yàn láti Àbújá pé kó lọ ṣe kọmíṣánná ọlọ́pàá l'Oǹdó. Ǹjẹ́ bí aáwọ̀ bá wá wáyé láàrin Fúlàní àti Yorùbá nípínlẹ̀ yìí tí wọ́n kẹ́jọ́ lọ ságọ́ ọlọ́pàá, bó o ní ọmọ Oǹdó tí ọ̀rọ̀ ń dùn àti ọ̀gá ọlọ́pàá tó jẹ́ Fúlàní ó ṣe gbọ́ ara wọn yé? Kódà ó ṣeé ṣe kí àsọyé wà láàrin ọ̀gá ọlọ́pàá àti Fúlàní tẹ́ ẹ jọ kó ara yín lọ sọ́dọ̀ ọlọ́pàá nílẹ̀ Yorùbá ju láàrin ìwọ ọmọ Yorùbá tó lọ fẹjọ́ Fúlàní sùn lágọ̀ọ́ ọlọ́pàá ìpínlẹ̀ rẹ lọ. Èyí tó wá burú jùlọ níbẹ̀ ni pé àjèjì kì í mọlẹ̀ bí onílùú. Kò sẹ́ni tó lè ṣe ọlọ́pàá fún ìlú bí ọmọ bíbí ìlú gan-an. Ẹnìkan kì í mọ̀ pọ̀n bí ọlọ́mọ làwọn bàbá wa máa ń wí. Ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ lórí bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe ń pawó àti ibi tí wọ́n ń kó lọ. Ọ̀nà méjì ni ìjọba ń gbà pawó. Àkọ́kọ́ ni látara owó orí tí wọ́n bá gbà lọ́wọ́ iléeṣẹ́ àti aráàlú. Ọ̀nà kejì sì ni owó tí wọ́n bá rí látara ohun àmúṣọrọ̀ inú ilẹ̀ bíi epo rọ̀bì, wúrà olówó iyebíye tá à ń pè ní góòlù, dáyámọ́ǹdì, òkúta olówó iyebíye oríṣiríṣi àtàwọn ohun àmúṣọrọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ẹnìkan bá ra ilẹ̀ níbikíbi ní Nàìjíríà lónìí tí o bẹ̀rẹ̀ sí í gbẹ́ kànga níbẹ̀ tó o wá kan epo rọ̀bì lórí ilẹ̀ rẹ, ilẹ̀ yìí kì í ṣe tìrẹ mọ́ o, ó ti di ilẹ̀ ìjọba. Ẹ̀tọ́ rẹ kéde ilẹ̀ bẹ́ẹ̀ fún ìjọba. Wọn ó fún ọ lówó gbàmọ́bínú kó o fi lọ wá ilẹ̀ rẹ síwájú. Ìjọba ni ó máa wa epo rọ̀bì tàbí ohun àmúṣọrọ̀ yòówù tó bá wà nínú ilẹ̀ yìí tà fáwọn orílẹ̀-èdè míì. Bó bá jẹ́ ètò ìṣèjọba federalism tí àwọn Awólọ́wọ̀ fìjà ẹnu gbà
lásìkò ìjọba olóṣèlú àkọ́kọ́ ní Nàìjíríà là ń lò lónìí ni. Ìjọba ìpínlẹ̀ tí irú ilẹ̀ yìí bá wà ni ó máa ṣàkóso lórí ilẹ̀ yìí àti ọrọ̀ rẹ̀. Owó sàdákà ni ó máa yọ fún ìjọba Nàìjíríà nínú ẹ̀ ó lè fi ṣètò ohunkóhun tó bá jẹmọ́ tìjọba àpapọ̀ Nàìjíríà. Ṣùgbọ́n ètò òṣèjọba tó tìdí ìfìbọn gbàjọba 1966 ní ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́. Ìjọba Nàìjíríà ni ó gbàkóso lórí ilẹ̀ yìí. Òun ni ó gba gbogbo owó orí tí ìpínlẹ̀ yìí bá pa gan-an lọ́wọ́ ẹ̀. Lẹ́yìn tí wọ́n bá kó gbogbo owó ìdí Àbújá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ti ọ̀bẹ bọ̀ láti pín fún gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Kí fídíò yìí má bàa wá gùn jù, ẹ jẹ́ kí n dánu dúró níbí. Tó bá dínú fídíò tó ń bọ̀, a ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń pín gbogbo owó tí wọ́n kó jọ yìí fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan l'Àbújá. Ìdí tí àwọn onílàákàyè fi ń sọ pé ó ní í ṣe pẹ̀lú ìpànìyàn tó wáyé lókè ọdẹ àti àwọn ìpínlẹ̀ míì káàkiri Nàìjíríà. Kí Ọlọ́run ṣọ́ wa dìgbà míì tá ó tún pàdé. Ẹ má gbàgbé pé ilé-iṣẹ́ méjì ló wà lẹ́yìn àwọn ètò olójú mi, ilé-iṣẹ́ Iris Media Prospect Services àti Daretun Studio. Ọ̀dọ́ aláìní nǹkan kan ló wà lẹ́yìn àwọn ilé-iṣẹ́ méjèèjì yìí tí à ń fi làákàyè àti ọ̀rọ̀ wa ṣiṣẹ́ fún ìdàgbàsókè àwùjọ. Bí ẹ bá ń gbádùn àwọn ètò wa tí ẹ sì ń fẹ́ kó máa tẹ̀síwájú, ẹ lè fi owó ìrànwọ́ yín ránṣẹ́ sí àkáǹtì Moneypoint Iris Media Prospect Services lórí 6490559874. Ẹ sì lè fi sí àkáǹtì Moneypoint Daretun Studio lórí 6607588454. Ẹ ṣeun bí ẹ ṣe ràn wá lọ́wọ́. Ọmọ aráyé ò ní pa ohùn mọ́ agogo wa lẹ́nu o. Láti fèsì sí fọ́nrán yìí tàbí ọ̀kankan nínú àwọn fọ́nrán lójú mi, ẹ lè kàn sí mi lórí +234 8085 54 8868 tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí babatundekoga@irismedia.com.ng. Musa Babatunde Koga lórúkọ tèmi. Òjò ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tá, ẹni èjìrí lè jí ń pa. Àrá ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tẹ̀, ẹni bá dènà dèmí ni ó rí jà ara bá ń bí onígbà ọ̀tá. Ojú tí mo fi rí ohun tó ń lọ láwùjọ wa rèé o. Ìyókù tún dọjọ́ mi ìta àyè bá gbà mí níbi tẹnu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire o.